tó ẹ káàbọ̀ sílé iṣẹ́ wa ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi mo kí yín o níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi wípé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ sì tún fi ń rí wa náà kò tún ní fọ́ àwa náà máa wá ẹ̀yin náà la máa bá o. you never hear ǹjẹ́ ẹ ti gbọ́ wípé tíṣà ni o tíṣà school ó ti lu ọmọ pa o ó ti ṣẹlẹ̀ àsìlẹ̀gò wọ́n ti lu ọmọ pa o. Ọbádá grammar school ní Abẹ́òkúta nínú gbogbo rògbòdìyàn ẹ̀ǹtún lu ọmọ ṣebí ó ti sọ pé ìjọba ti pàṣẹ pé wọn ò gbọdọ̀ lu ọmọ mọ́ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí tíṣà ni o wọ́n ti lu ọmọ pa ní Ọbádá ìyẹn ní Abẹ́òkúta bẹ́ẹ̀ ni wọ́n ti ní grammar school Abẹ́òkúta wọ́n ti lu ọmọ pa o. Wọ́n ti lu ọmọ pa kódà ibi tó le dé báyìí ó ti kọjá díẹ̀ àwọn òbí ọmọ ti yarí wọ́n ti yarí mọ́ wọn lọ́wọ́ o àfi kélédùmarè kó máa ṣọ́ wa o lọ́wọ́ ìwà tí àwọn tíṣà àwọn olùkọ́ yìí ní Ọbádá grammar school ni o olùkọ́ yìí lu ọmọ iléèwé ẹ̀ ó lù pa kí ló dé ṣẹlẹ̀ bí kò ṣe pé olùkọ́ yìí ra kíní dustbin kíní apẹ̀rẹ̀ tí wọ́n ń kó pàǹtí tí wọ́n ń kó dọ̀tí sí ni o ó dẹ̀ kí àwọn ọmọ nílò pé wọn ò gbọ́dọ̀ bà á jẹ́ o débi pé òun máa wá tì nínú yàrá ìkàwé lẹ́sì basket ìyẹn apẹ̀rẹ̀ lásán ni o tó ní káwọn ọmọ wọn ò gbọ́dọ̀ fọ ẹ dẹ̀ mọ̀ pé ibi tọ́mọ kéékèèké bá wà irú ẹ̀ ò lè ṣe kó má ṣẹlẹ̀ níbi tọ́mọdé bá wà ibẹ̀ àwọn ọmọdé fi ṣeré bóyá wọ́n fi ṣeré bọ́kọlù ní báskẹ̀tì yìí bá fọ́ ìyẹn kiri tán kó ìdọ̀tí sí ló bá fọ́ ìbínú pé àwọn ọmọ fọ́ apẹ̀rẹ̀ ìdọ̀tí èyí ló mú tó dẹ̀ bínú lọ sí ọ̀dọ̀ principal office ìyẹn ọ̀dọ̀ olórí school yẹn ní Ọbádá grammar school ìyẹn ló mú lọ síbẹ̀ o nígbà tó dẹ̀ máa débẹ̀ ó lọ fẹjọ́ sùn ọ̀gá pé ọ̀gá o àwọn ọmọ yìí ni o apẹ̀rẹ̀ tí mo ń kó dọ̀tí sí tóun ní kó má fọ́ wọ́n má ti fọ́ o lọ̀gá bá ní well go and deal with them ẹ mọ àwọn òyìnbó yẹn pé kó lọ dá sẹ̀ríà tó bá tọ́ kó lọ dá fún àwọn ọmọ tó bá fọ́ báskẹ́ẹ̀tì ẹjọ́ ìbínú bí tíṣà náà ṣe padà sínú kíláàsì nìyẹn o ó dẹ̀ tẹ̀lé nǹkan tí ọ̀gá ẹ̀ sọ àbí ó tẹ̀lé nǹkan tó lórí sọ ni náà bó ṣe tẹ̀lé nǹkan tí ọ̀gá sọ nìyẹn o ó tẹ̀lé nǹkan tó ọ̀gá sọ ṣùgbọ́n ó tún wá ṣe ju nǹkan tó ọ̀gá sọ lọ nítorí nígbà tó máa padà wọnú yàrá ìkàwé ó dẹ̀ pé gbogbo wọn jọ ó dẹ̀ na ọmọ kọ̀ọ̀kan ní 164 strokes of cane ó na ọmọ kọ̀ọ̀kan ní ẹgbàá 164 kí ló dé tí ó ṣe ẹyọkan tí ó ṣe méjì tí ó ṣe mẹ́ta ni wọ́n o ṣé tíṣà yẹn gan-an ṣó lo tramadol ni tó máa fi na ọmọ kọ̀ọ̀kan ní 164 àbá irú ẹ̀sùn wo ló ṣe lésì pé àwọn ọmọ fọ́ basket ó na ọmọ kọ̀ọ̀kan ní 164 nítorí ọ̀gá ti sọ wípé kó lọ ṣe ìdájọ́ tó bá tọ́ fún wọn ẹjọ́ ṣé ìdájọ́ kú wá ní ó wá tọ́ sí àwọn ọmọ ọlọ́mọ àbá ó wá na ọmọ kọ̀ọ̀kan ní 164 kí ló dé irú okun owó agbára wo ló wà lára ẹ̀ tó fi lè ná ọmọ kan ní 164 ẹgbàá 164 ó wá na àwọn ọmọ yìí débi pé ó na ìkànnì wọn ìkan tágbára ẹ̀ ò gbé àti jẹ ẹgbàá 164 tẹ̀mí ẹ̀ ò gbé bó ṣe dákú nìyẹn lọ́mọ bá wọ kómà o nígbà tí ẹ̀mí ọmọ ò gbé 164 bóyá 130 lọ́mọ jẹ tẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ bóyá 100 lọ́mọ jẹ tẹ̀mí ẹ̀ ti fẹ́ bọ́ ṣé mọ̀ pé gbogbo àwọn ọmọ wa yìí ohun ẹlẹgẹ́ ni wọ́n o bẹ́ẹ̀ ni ohun ẹlẹgẹ́ ni wọ́n ìdí nìyí tó fi jẹ́ pé a gbọ́dọ̀ máa ṣe pẹ̀lẹ́ lórí àwọn ọmọ wa ṣe rí èyí gan
èyí tó ṣẹlẹ̀ yìí gan ó máa kọ́ ọ̀pọ̀lọpọ̀ òbí mi lọ́gbọ́n tó jẹ́ pé tí ọmọ bá ti ṣẹ̀ àfi gbà gbò gbà ó ti mú gò ó ti mú gi ó ti mú ọmọrogùn ó máa sọ̀lú ní fàlà. èyí á kọ́ ọmọ wá kọ́ òbí mi lọ́mọ débi pé ìmí á ti gbá ojú ọmọ wọn gidi gbà lórí pé ọmọ ṣe ẹ̀sùn kan tàbí kejì. ẹ wá wo olùkọ́ tó na ọmọ pa. wọ́n dẹ̀ lu ọmọ títí tọ́mọ fi dákú bọ́mọ ṣe wọ kómà nìyẹn o. nígbà tí ọmọ wọ kómà tán wọ́n ṣàgbé gbirigbirigbirigbiri wọ́n gbé wọ ilé ìwòsàn. ibẹ̀ lọmọ dákẹ́ sí lọmọ bá ṣe wẹ́lò sí o bí ẹ̀wọ̀n ṣe wọlé tọ olùkọ́ wẹ́rẹ́ nìyẹn o. ọmọ tí wọ́n lù yìí arákùnrin tí wọ́n lù yìí ọ̀dọ́mọdé tí wọ́n lù yìí ni àríyọ̀ monday ní ọ̀bádà grammar school ìyẹn ní abẹ́òkúta. ó ti pa àwọn òbí ẹ̀ lẹ́kún báyìí tíṣà. níbi tí o ti ń lu ọmọ lọ́wọ́ tí olùkọ́ ti ń kó bítìn fún ọmọ tó lù ú ibẹ̀ ni ọmọ ti ń tara tó ti forí gbá ògiri. ibẹ̀ lọmọ ti ń tara tó ti forí gbá ògiri o. pẹ̀lú bó ṣe forí gbá ògiri tó ṣe mọ̀ pé ọ̀dájú ni olùkọ́ mìíràn débi pé pẹ̀lú bó ṣe ń lu àwọn ọmọ yẹn tó olùkọ́ kan ò bọ́ta láti wá bá wọn bẹ̀bẹ̀ tàbí láti ṣíwọ́ olùkọ́ ìpè má lù wọ́n mọ́ ṣàánú wọn ti tó. pẹ̀lú bí ọmọ yìí ṣe forí gbá ògiri tó olùkọ́ yìí kọ̀ kò filẹ̀ bẹ́ẹ̀ làwọn tó kù náà sì kọ̀ wọn ò wá fún un. débi pé ṣe rí gbogbo àwọn olùkọ́ tó wà ń bẹ́ẹ̀ wọ́n fi ọmọ yẹn sílẹ̀ nígbà tí ó lu ọmọ tó forí gbá ṣe bó jẹ́ kó dùn ni kò dúró òun náà filẹ̀ àwọn olùkọ́ tó kù náà wọ́n fi ọmọ sílẹ̀ wípé a tó dìde lẹ́yìn bí ọgbọ̀n ìṣẹ́jú ọmọ ò mà mí kò dìde. ìgbà yẹn lọ́ṣẹ̀ṣẹ̀ wá gbé ọmọ tó láwọn fẹ́ máa dùn ún. ìgbà tó fi gbé ọmọ dé ọsibítù tó fi gbé délé ìwòsàn wọ́n pàṣẹ omi sí ọmọ lára wọ́n ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n ọmọ yóò tó wákàtí kan tó fi jáde láyé. ẹ wo tepru lọ́ máa fi wọn ẹ̀wọ̀n gbogbo àwọn olùkọ́ tó bá wà ń bẹ̀. bẹ́ẹ̀ ni ó jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn life imprisonment ní fún olùkọ́ àti ọ̀gá ilé ìwé náà. bẹ́ẹ̀ ni o ọlọ́run ọba á jẹ́ kí ọlọ́run ọba á jẹ́ kí ìyà tó tọ́ kó jẹ olùkọ́ yìí. bẹ́ẹ̀ ni o ó mà ṣe o ẹ̀wọ̀n rèé ní pẹrẹu àbí kí wọ́n pa òun náà. ṣé ọmọ ọlọ́mọ ló wá yẹ kí ó fi kanra nàìjíríà mọ́ ni àbí ká sọ wípé ìyà àbí ká sọ pé orí tó bá máa jẹ̀kó orí tó bá máa sùn ẹ̀wọ̀n ó máa fẹ́ ra balẹ̀ sùn náà ni. ẹ yá mẹ́yìn bàbá mi ẹ share ẹ like ẹ comment ẹ tẹ̀ sójú ẹ jẹ́ yá àwọn èèyàn pé Yorùbá Nation nìkan ni ọ̀nà àbáyọ. No retreat, no surrender. God bless Yoruba Nation. Ó dàbọ̀.